òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sàmọ́ ẹ má sùn ẹ ká jà ẹ lọ òun tún ẹfẹ̀. agbèrú tá a gbọmọ àbí tí wọ́n bá lé APC nípò wọ́n ní láti wá lé APC nípò àbí kí àsopọ̀ wáyé irú yìí tó wáyé against PDP tí nígbà kan táwọn CPC àwọn ACN lọ ṣe wọ́n ní àìsínbẹ̀ PDP yìí ó lè fẹ́ mú mẹ́ẹ̀ tó bá di 2027 èyí ń kọ́ sà. gbogbo yẹn àbò sí ọ̀rọ̀ ni bàbá ẹ̀ ó kọ́lé ilé ẹbí tó jẹ́ pé ibẹ̀ náà ti bí ẹ̀ ibẹ̀ ló ti jẹun ibẹ̀ ló ti dèèyàn ibẹ̀ ni ló ti mọ̀ ẹ́ wá ní kinní kan dé mbẹ̀ tó bá dé mbẹ̀ àbò sí ara ẹni tó ò bá lè tu tó mbẹ̀ kí lóyìnbó ṣe máa ń sọ a rolling stone gathers no moss tó bá ń yí kiri tó ń yí kiri tó ń yí kiri ló fẹ́ di tara wọn náà lè lọ. wọn ò ṣe fún ìlú wo náà fẹ́ ṣe fún tó bá jẹ́ pọ́n fẹ́ ṣe pé láti ilé ọ̀gbẹ́ni kúrò ní gbogbo wọn one tí mo rí ń bo ní gbogbo wọn ti bẹ̀rẹ̀ ilé tó bí ẹ ilé tó kọ́ ẹ ilé tó mẹ́ńtọ̀ ẹ ilé tó ti di èèyàn wá ní ẹ ò lọ rent ilé níbì kan ó sì fẹ́ lọ bẹ̀rẹ̀ sí kọ́ foundation tiẹ̀ tí ó lè nípọn tó ètò tí ń bọ̀ àgbájọpọ̀ ọwọ́ la fi ń sọ̀yà àdáni ejò ńkọ́ wọ́n máa fi ń digi wálé ni kọ́ máa lọ kọ́ wo èmi sórí kò sẹ́ni tó wálé ayé tí ò ní lọ kò sẹ́ni tó wálé ayé tí ò ní lọ ṣùgbọ́n kí wọ́n máa sọ nípa tiẹ̀ ìjọ tó bá lọ. ẹ ṣe pọ̀ sà pẹ̀lú gbogbo nǹkan tó ń wáyé sà ǹjẹ́ ẹ rò pé kò mú fàsẹ́yìn bá ẹgbẹ́ òṣèlú PDP fún ìbò ọdún 2027 pẹ̀lú gbogbo tó ń wáyé. kí ló wáyé. àwọn tó ń kó lọ tán ṣí káàkiri. ṣéèdì náà ti ń lọ. a ní tí sórí ìrókò igi ìrókò nínú igbó kò sí bí atẹ́gùn ṣe lè fẹ́ kí ìjì yẹn kó jà tó bó bá rà wọn kéékèèké wọ̀nyẹn àti ya síbi àti bẹ́ síbi àti ṣubú síbi kí ni ìrókò máa ṣe òun àfi ìgbàgbélé àti dúró báyìí. ìrókò ní PDP mo sọ nǹkan tí bóyá mi ò parí ẹ̀ bí àwọn ará bíi ṣe dálẹ̀ wàhálà èṣù méjì làwọn Gẹ̀ẹ́sì filẹ̀ Nàìjíríà tribalism ni mo bẹ ṣe máa pè yẹn Yorùbá ẹlẹ́yàmẹ̀yà. Number 2 religious bigotry mùsùlùmí lélẹ̀ kìrìsìtẹ́nì kiri yóò lélẹ̀ àwọn ìbílẹ̀ lélẹ̀ àbòsí ọ̀rọ̀ olùkàkú ń kéde pọ̀ Olódùmarè òní ọba lánàá ọba lẹ́nu ọba títí ayérayé kì í dàyàn ìwọ tó bá fẹ́ràn kò dẹ̀ sọ fún ẹ pé ilé ayé o pé kò ní sí wàhálà o kò ní sáwọ́ o ní ṣùgbọ́n tó bá gbà ń gbọ́ tó ṣe bí òun ṣe kọ́ ẹ láti ṣe tó nífẹ̀ẹ́ ọmọ ẹnì kejì ẹ bí tara ẹ kò sólúwẹ̀ o ọ̀rọ̀ tí mò ń sọ yìí mò ń sọ with experience ni mo ti dé òkè ní ìlú yìí torí ìwọ tó bá lè wọnú yàrá olórí oko tẹjìjọ jókòó tẹjìjọ sọ̀rọ̀ tẹjìjọ kọ nǹkan lẹ̀ bó tiẹ̀ di ṣé tó lálàáfíà tó ṣe bí ò sùn bẹ́ẹ̀ pọ̀tù ṣe bí wọn náà ti rí èèyàn mélòó ló lọ́pọ̀tínàtì wọnú yàrá president kí ni mo ṣe tọ́kì mi gbìyì wọ́n ní Bọ̀dé George and others versus federal government wọ́n wá gbé wa wá sí inú ọwọ́ kìnìún ní Lagos judiciary. sórí bí mo ṣe níjọ́ tọ́mọ kékeré yẹn dájọ́ yẹn mo mírí fún ìbínú tó ń bí mi ìbínú sójà níjọ́ yẹn
tí bá jẹ́ pé mo wò pé mo rí ìbọn òkú á sùn. Nígbà tá a dọ̀hùn mo sọ fún ìyàwó mi pé bá mi kó gbogbo àwọn bíbélì ní gbogbo ìwé orin mi wá. Ara mi wọ̀ ni yẹ̀. Torí tí Olódùmarè bá fẹ́ lò ẹ́ á mú ẹ lọ sí spiritual desert ẹ̀ láti rí pé all kinds of trials, tribulations àti nǹkan tí ò tiẹ̀ tọ́ sí ẹ tí ò sí pé orí ẹ gbogbo ẹ ló máa ṣẹlẹ̀ sí ẹ o. Ọgbọ́n ló lọ kọ́ wa o. Wàá wá gbà pé Olódùmarè wà lórí ìtẹ́. Torí in the end kí ló ṣe wọ́n? Àbòsí. Ìlọ́ tó ṣe. Èní kọ́nà tí ń ṣerú ẹ̀. Àwọn ọmọ Ísírẹ́lì kí náà ṣe fún Jésù. Ńgbà tí Hẹ́rọ̀ tó bi wọ́n pé ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ wọn ò rí nǹkan tó ṣe. Wọ́n ní kó ṣáà tí kó pa ni kó pa ṣáà ni kó pa ni. Wọ́n ní kọ́kọ́ láti rí irú ẹ̀. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ ní ìwé Báíbù. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ ní gbogbo ara ayé tá a ti rí. Wọ́n ní kàkà kó tán lára ìyá jẹ́ ìpele ló ẹ̀yẹ wá yìí lẹ́yẹ. pípele dẹ̀ ló pele sí. Torí experience ẹ tó lu ẹ ní ni mo ṣe wò ó pé títí ayérayé tí n bá yìí ní ibi tó tọ̀rọ̀ bá wà èmi máa jókòó sí. Èmi náà ti tó 80 lọ́dún yìí. 80 years of age ní ìlú yìí. Ọgọ́rin ọdún nínú ọdún tuntun. Ṣé mímọ̀ ṣe tèmi? Àwọn míì ìtajìjọ wà, àwọn míì kan ti kú láti primary school. Àwọn kan tún kú bá ṣe ń kúrò ní yunifásitì. Ṣé mímọ̀ ṣe olú ẹni? Mo wà láyé ẹ̀mí ò lẹ́ràn mi ní nǹkan kan mo bọ́lọ̀ ń ṣe gbogbo agbára tọ́lọ̀ fún mi. Ọpẹ́ ni pé kò lò ó fún iyì òun. Gbogbo àbòsí ayé gbogbo ó máa tán. Ẹ ṣé púpọ̀ sà. Ní àìpẹ́ yìí mo kà bí àná bí ìjẹta ni mo kà nínú ìwé kan níbi tí ẹ sọ pé àwọn dá sílẹ̀ pé òun fún wọn ní oṣù 6 pé tí oníkálùkù á tún fi pín ẹ̀kọ́ ẹ̀. Lẹ́yìn náà ni mo rí tí kò tí pẹ́ tí wọ́n sọ pé àǹdẹ́gbẹ̀rẹ̀ tí Àtíkù ń jáde pé òun fẹ́ jáde fún ipò ààrẹ. Òbí náà sọ pé òun náà tún fẹ́ jáde fún ipò ààrẹ. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni èyí tí wọ́n àti Rivers tí wọ́n àti Wike jọ ń fa wàhálà lára wọn. Àmẹ́ṣe náà ni pé torí èròǹgbà àti di ààrẹ lòun ṣe bọ́ sínú ẹgbẹ́. Ǹjẹ́ nǹkan bẹ́ẹ̀ ǹjẹ́ kí lẹ rò sí irú nǹkan bẹ́ẹ̀ ṣé kò tí ì dẹgbẹ́ rú báyà bí? Kí ni mo sọ fún ẹ láti bẹ̀rẹ̀? Àbòsí tó so wọ́n pọ̀ náà ni ó dùn wọn ká. Kí là ń lé ilé ayé? Ọlọ́run ti mẹ́ni tó máa di. Tẹ bá ní Bọ́lá bóun náà ṣe débẹ̀ ó kù sọ́wọ́ ẹ̀. Ìlú ò jàǹpátá. Mo rántí alẹ́ ẹjọ́ yẹn. Ọ̀gbẹ́ni àwọn tó wà náà kì í ka ìbò wọn tí ì kàbò tán. Wọ́n ní kán padà wá láàárọ̀ láago 9 kán máa kà lọ. Lóòru láago 3 òru ló announce pé Bọ́lá win kìíní kan win eléyìí gbàgbà ẹ̀. Wọ́n pín fúnra wọn bó ṣe wù ní. Machine ta lọ rà wá. Ẹni ní glitch pé nǹkan kan ṣe kí ló ń ṣe. Àwọn tó ń tà fún wa dá wa lóhùn. Ṣé bí lórí gbogbo ìròyìn ni mo ti ń sọ̀rọ̀. Wọ́n dá wa lóhùn pé glitch wo ló wà. Kò sí nǹkan kan tó ṣe àwọn ń wò yín lórí ẹ̀yin lẹ pa o. Ẹ pa náà ni o. Kò sí glitch ńbẹ̀ o. Ìyẹ́ ìlànjẹ lẹ́nu. Kọ̀mí. Ó ṣàbòsí. Òròpó lọ́lẹ̀ ẹ̀ ó free. Ìyá Ọlọ́run bọ̀ wo ìyà ní ìlú. O ní àwọn ọmọ tó jẹ́ bí
àwọn ọmọ nephews mi nieces mi wọ́n lọ yunifásitì 5 years táwọn náà ti graduate kò síṣẹ́. àwọn akọ́là wa ń jọba ètò owó náà ń ṣe fáwọn ọmọ rẹ̀ wọ́n ti ẹ̀ lọ́ọ̀kì pé o lè rówó san fún wọn láti àwọn millions of children tó kàn ń lọ orí tí èèyàn kan ti bẹ̀rẹ̀ sí gbìyànjú jẹ́ ní títì ọmọ kékeré tó gorí òkè kò dẹ́ ṣe pé eré ẹ̀kan ló wà gbogbo àgbáyé yìí pátá lè bí wà o ìbínú dẹ̀ wá pọ̀ tọkàn ń wò pé tọwọ́ bá tẹ̀ tó mọ̀ pé ńgbà tí wọ́n ní ibi ò lè wọnú kọ̀rọ̀ mi wọ̀ kò sóúnjẹ nù kò síṣẹ́ nù gbogbo àwọn ọmọ yẹn ńgbà kan àwọn olówó wa lókè ọ̀yà àwọn ọmọ yẹn á máa wò wọ́n báyìí náà níléèwé náà lọ nígbà táwọn náà wọ́n ti wá bẹ̀rẹ̀ gbogbo kìíní sí àwọn ọmọ tí mo ti pàdé nù wọn wọ́n fún mi lóye kan gantua kìíní kan Nàìjíríà wọ́n lọ léèwé wọ́n lọ sí yunifásitì wọ́n ti graduate kò síṣẹ́ kò sí ìrètí kankan tó ń bẹ o inú ahoro tí àwọn àti bàbá wọn àti ìyá wọn gbé yẹn náà làwọn wá padà sí àwọn gan-an náà wá ń ṣe gbogbo insurrection tó wà sí tí wọ́n pé kòkòrò tó ń jóbi ńkọ́ ẹni náà fẹ́ wá kìnní kan ẹni kan ṣe kìnní àwọn ọmọ yẹn nínú bí tọ́wọ́ wọn bá ba lídà wọn kankan á sọ ìtumọ̀ nǹkan tó orúkọ ẹ̀ ń jẹ́. bàbá ìbò ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Èkó kò ní pẹ́ wáyé mọ́. ọjọ́ sátọ̀dé àwọn nǹkan kan wà tó dùn mí but ọmọ onígbàgbọ́ lè mú níbi gbogbo ẹ̀ sọ̀rọ̀ náà torí nǹkan tí mo rí tó ṣẹlẹ̀ sí mi téèyàn lè máa ní pé òun fi ń bínú ó sọ fún ẹ tó gbé wa wá sí sọ́wọ́ ìbàdàn gbẹ́ràn lọ sílé kìnìún ni Bọ̀dé George and others versus federal government kí la wá ṣe ní Lagos State Judiciary. orí pé faith accompli ni àbí kí làwọn Yorùbá ṣe máa ń sọ. ọwọ́ ti kan wọ́n nìyẹn Olódùmarè tóbi ju gbogbo wa ṣé bẹ́ẹ̀ mi náà rè ṣé mo gé lápá mo gé lọ́wọ́ mi gé lápá èyí tí mo ṣe sọ pé mi ò bínú mọ́ ni pé Olúwa rán ẹ kó lọ ní experience yẹn torí tó bá kàn ń wò ìlú bí látòkè tó mọ tán ò mọ nǹkan kan tó bá rí lókè tó rí ní ìsàlẹ̀ ó mọ̀ wà á mọ nǹkan tó ń pè ní ayé àkàmọ́ra so gbogbo yẹn ló fa ẹ kì í jókòó ara mi jẹ́ o àwọ̀lú má tẹ̀. àwọn ará ìlú mọ̀ bàbá wọ́n ti máa orin kan wà tí mo fẹ́ kọ fún mi. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, O2 FM Lagos. Bye.